ò ṣàfẹ́kù ojú àánú láti ọwọ́ Honorable Albertine ní gbogbo ìgbà pẹ̀lú àwọn ìgbésẹ̀ ilé tí wọ́n ń gbé fáwọn ọ̀dọ́ ní ẹkùn ìdìbò kọkànlélógún èyí tí wọ́n ń gbé ṣe ní gbogbo ìgbà fún ìdẹ̀kùn ará ìlú lákọ̀tún. Honorable Asikidana Albertine ti tún gbé ìgbésẹ̀ yìí nínú ìdánilẹ́kọ̀ọ́ lọ́sẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí wọ́n gbé kalẹ̀ pẹ̀lú ìkúnlọ́wọ́ eléyìí tí olórin tí wọ́n ṣe àtìlẹ́yìn fún ọba àṣà láti ṣe nínú ọgbà iléeṣẹ́ rédíò Àjáwọ̀rẹ̀. Onírúurú àwọn iṣẹ́ ní àwọn olùkópa ni wọ́n lórí ọ̀fẹ́ láti kọ́ nínú ètò eléyìí tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n sọ pé iṣẹ́ mi kejì eléyìí tí ó ń fún mi lóúnjẹ. Mẹ̀kúnnù gbọ́dọ̀ jìyà lójú arábìnrin Fèyíkẹ́mi Honorable Albertine Asikidana ni wọ́n ṣe gbé ètò pé kí afúnni ní ẹja kò tó wípé kí akọni bí wọ́n ṣe ń pẹja. Níwájú ogunlọ́gọ̀ àwọn ènìyàn ni wọ́n ti láǹfààní láti fi àwọn iṣẹ́ tí wọ́n ṣe láti fi hàn. Ọ̀gá àgbà tó ń darí iléeṣẹ́ rédíò Àjáwọ̀rẹ̀ wà ní ìkàlẹ̀. Ọ̀gá àgbà tó mójútó ohun tó jẹmọ́ ti kágbani síṣẹ́ ní ìpínlẹ̀ Plateau lápapọ̀ náà pẹ̀lú wà ní ìkàlẹ̀ àtàwọn lẹ́ẹ̀kan lè tí ó kópa tí wọn kò láfiwé. Gẹ́gẹ́ bí àlàyé ọ̀rọ̀ tí ó sọ di mímọ̀, àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún fi ẹ̀mí ìmoore hàn sí alágbèékalẹ̀ ètò náà gẹ́gẹ́ bí ó ṣe ṣe. Lásìkò tí ọba àṣà ń sọ̀rọ̀, ẹgbẹ́láyé ọ̀rọ̀ tí arákùnrin Habib Atọrọ tí wọ́n sọ di mímọ̀ fún wa. Ìdánilẹ́kọ̀ọ́ yẹn àti gbékalẹ̀ ọdún kẹkọ̀ọ́lá ni ìyá ti bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ náà. Ó jẹ́ àmáṣe ìdánilẹ́kọ̀ọ́ gba ọ̀pọ̀ ìlú torí àyíká ní olùmẹ́ kò nágbà láti ṣe formation àbí kò nágbà láti lọ ẹ̀kọ́ yóò ti ń kọ́ náà níṣẹ́ òbí olùmẹ́ kò nágbà àti ìhàn lọ́wọ́ lọ́pọ̀ ọ̀dọ́ wáyé kò níṣẹ́ náà fún gbé ìdánilẹ́kọ̀ọ́ yẹn kalẹ̀ ní à ń gba ọ̀pọ̀ ìlú láti lè jẹ́ fún àwọn ènìyàn wọn kó panú ìdánilẹ́kọ̀ọ́ à ń gbé yóò ní ẹ̀wọ̀n náà mú fún ọ̀gá náà ẹ bá wa ṣe ẹ bá kó kalẹ̀ káfù ṣe ọdún ìyá wa lọ́nù kọ̀mínì wẹ̀ àyè ọ̀nà wa bẹ̀ wa Albertine Asikidana ìyàwó bàbá wa Fagbohun ìyá sì pẹ̀lẹ́ntẹ́ pọ̀jọ́ náà fún wọn ìyá fún ṣe àfihàn pọ̀jọ́ náà fún wọn wọn gba pọ̀jọ́ náà wọlé wọn kó kalẹ̀ ọ̀nà fún ṣètánilẹ́kọ̀ọ́ náà ọ̀sẹ̀ méjì láti wà níbi kálọ̀ kámbọ̀ yẹ ọ̀gá wọn ń wá káwọn ṣètánilẹ́kọ̀ọ́ fún wọn òní ọ̀gá òun káàbọ̀ ní wọ́n ṣètánilẹ́kọ̀ọ́ fún lé ìpele ihun mẹ́rin àwọn kọ́ wọn lé iṣẹ́ ìgàfẹ́ wọn kọ́ wọn lé décoration wọn kọ́ wọn lé accessoire tissu àti ipa ọṣẹ ìṣeéṣì ní àwọn ènìyàn wa jẹ́ inú mi dùn ayọ̀ mi kú ká ní gba ó gbà àṣetorí ẹ̀gbọ́ lẹ́nu fún àwọn èèyàn kópa nínú ẹ̀dísì ọ̀pọ̀ ènìyàn ni ó jẹ́ ní ti ṣiṣẹ́ náà ọ̀pọ̀ ènìyàn ló jẹ́ ká ní wọ́n kó ohun yóò ń ṣe wà lọ iye ó jẹ́ ìwúrí fún gbogbo wa mọ̀ àwọn ọ̀wọ́ ká ní kó má dúró wọn kó tẹ̀síwájú torí ìmọ̀ kò lópin à ń jí ká ń wá ìmọ̀ sí ni mo sì tún gbàgbé ká kí Honorable wọ́n ṣeun gan fáṣẹ lẹ́yìn ọ̀ṣẹ̀ fún wa ọba àṣà kò ní dáa dúró àwọn àṣà máa lọ wájú gbogbo àwọn akọlùṣe àtúntò wọn lọ káwọ ká ní iṣẹ́ náà kàn wọ́n pé wọ́n mú lọ gbà. Aṣojú àwọn tí wọ́n jẹ́ olùkópa lọ́kùnrin àti lóbìnrin ló láǹfààní láti fi ẹ̀mí ìmoore hàn sí Honorable Asikidana Albertine gẹ́gẹ́ bí àwọn ìgbésẹ̀ ilé tí wọ́n gbé. Iṣẹ́ náà gbogbo wa á ṣe ní Honorable wọn máa wà líle ká máa gbọ́ inú wọn máa dùn fọ́lé àwọn yẹn wọ́n sanwó ẹ̀ ìhun ẹ̀ ni wọ́n fún ṣe lágbà Ọlọ́run ẹ̀ lájẹ. Àwa náà yà wá síbi lẹ́nu yé wọn gbé àmọ̀ ẹ̀ kalẹ̀ mò ń bẹ gbogbo wa sọ́kálí iṣẹ́ náà yà wá díẹ̀ ká fún iṣẹ́ ṣe fún iná wọn kọ́tọ́ dùn láti lè tẹ̀síwájú láti mọ gbé mọ̀ wọn kalẹ̀. Ẹbí ará ọ̀rẹ́ àti ojúlùmọ̀ àwọn olùkópa nínú ètò náà ni wọ́n yọjú sínú ọgbà iléeṣẹ́ rédíò Àjáwọ̀rẹ̀ láti fi ẹ̀mí ìmoore hàn lásìkò tí wọ́n fi àwọn iṣẹ́ tí wọ́n ṣe tí wọ́n fi hàn ó jẹ́ ìdùnnú àti ayọ̀ fún Honorable Asikidana Albertine pẹ̀lú gbogbo àwọn tí wọ́n ṣe tó jẹ́ nǹkan ìwúrí eléyìí tí wọ́n fi hàn. Ǹjẹ́ eléyìí tún kún àwọn ojú àánú ọlọ́kọ̀ọ̀jọ̀kan eléyìí tí Honorable Asikidana Albertine tí wọ́n ti ń gbé láwọn ìgbésẹ̀ láti ìgbà tó ti pẹ́. Mo kí ọ̀gá yóò wọlé pa ìka gba ní ṣiṣẹ́ ìyẹn wọ́n lọ́wọ́ ó sì mí mo kí wọn gan fún ọdún ó ti yẹ ọ́ ṣe ó sọ gbé wàgà lẹ́nu ọ̀bí kò gbé wàgà ẹ pa wọ́n fọ́gà náà. Mo kí dìrẹ́tẹ̀ rádíò ọgbà yóò gbà yín sí fún ọ̀sẹ̀ méjì fún iṣẹ́ náà dìrẹ́tẹ̀ sọ gbogbo ọ̀sìnkò ẹ̀wọ̀n àwọn ń ṣàbẹ̀wò fún yín kárí fọ̀lì iṣẹ́ náà sì ń kọjú mọ́ dáadáa. Mo kí dìrẹ́tẹ̀ òmùlẹ̀ náà dúró. Mo wá kí bàbá ìwà President Sehu Fagbohun ọlá ẹ̀wọ̀n lọ́fúnrin fún ìṣèyẹ kan ṣe torí ìgbẹ́ ìmọ̀ ní ìlú kankan lé ìfẹ́ mọ̀ ṣe fún ìfẹ́ ṣe wọ́n bí wọ́n bá lè irọ́ ẹ̀mọ́ bí kò lè wá sí ìmúṣẹ àwọn ní yọ̀ǹda gbogbo ọ̀sìkò gbogbo ìfúnyẹ́ ìbá ti ní lérò wọn àtẹ̀tọ̀ fún mi lẹ́mùràn
ṣé wọ́n ìtọ́fùyè ikùn kó lè dáa mo gbá inú mi kúrò yìí kan dúpẹ́ lọ fún wọn púpọ̀. mo wá kí ọ̀gá àwọn yọkọrin iléeṣẹ́ mo dúpẹ́ lọ fún ọ̀gá àwọn yọkọrin iléeṣẹ́ fún àsìkò yẹn fún ọ̀nà ilẹ̀ àti ìmọ̀ náà ìyẹn gbé fún yín ìmọ̀ pàtàkì yẹn wọ́n gbé fún yín mo dúpẹ́ lọ fún wọn gan mo dúpẹ́ lọ fún àjọṣepọ̀ ìwáyé fọmásíọ̀n náà ó fún wáyé sí dáadáa bá kò líbẹ̀ mọ́ kí ẹ̀yin náà kàlíkẹ́ kú eríire ẹ kú eríire o ẹ fẹ́ gba ìwé ẹ̀rí ìmọ̀yẹ́ ìgbàlíbí yìí lẹ́nu ẹ má lọ́kàn líwé ẹ̀rí ẹ̀wọ̀n gbáyé ó ti jẹ́ òpin gbogbo ẹ̀ ìgbélẹ̀dí ìrìnàjò ọ̀dà alígbèsí ẹ̀yẹ yín líwé ẹ̀rí yìí jẹ́ o ìwé ẹ̀rí náà ń dọ́kọ́ ìsì lè ní àlùbáríkà ń dọ́kọ́ ilé wúlò ìmọ̀yẹ́ ìgbàlíbí ẹgbẹ́dọ̀ mọ̀ ṣe ọ̀fùnkún ìmọ̀ náà ni ìgbé wọn sọ́mọ́ mi àwọn ọ̀gá wọn fún yín ní ìdánilẹ́kọ̀ọ́ náà decoration kò sí ọ̀nà iṣẹ́ yé wọn gbé àbá mi o omi náà ló ní ọkọ̀ fún decoration sí fún kò tí àwọn ọkọ̀ decoration gbogbo ní ó bá gba ara ọ̀dọ̀ ọ̀gá kankan bá kọ́ṣẹ́ ìtẹríba máa ń rí ìtẹríba nọ́nà ìwà ẹ̀wọ̀n ìtẹríba nọ́nà gbogbo ìṣesí wọn ìtẹríba kò ṣe fọlí kẹ́ṣe ọ̀fojú di ni o kẹ́dédé bọ́ sí ìtẹ̀rẹ̀ fọlí mo ti gbaṣẹ́ láì gbàyọ̀ǹda lọ fún ọ̀gá ayọ́kọrin níṣẹ́ ẹ mọ́ bí iṣẹ́ ìwọ̀n ni wọ́n fún ṣiṣẹ́ ni wọ́n ti fọ ọmọ ọ̀pọ̀lọpọ̀ ònìyàn mọ̀mọ́nìyàn náà yàn fọ ọmọ ẹlẹ́wẹ̀ẹ́ ẹ̀ líbi mẹ́mú wọn fẹ́ wọ́n ṣiṣẹ́ kan lọ́nà ọdún lọ́nà ọgbà epo mi ó ní ọkọ́ líṣẹ́ ẹ̀dọ̀ fún ni wọ́n ti gba irinṣẹ́ kọfù ṣiṣẹ́ dọ̀hún kẹ́kẹ́ pọ́n ọ̀gá yóò fún irinṣẹ́ pọ́n ọ̀gá wọn náà lè níṣẹ́ gbọ́ ẹ má ṣe ọ̀yájú sí wọn àbáwo agbègbè wa ó kù káàtó dé kàn ní ń wò ó díẹ̀tẹ́ ìdúpẹ́ lọ́wọ́ mi tẹ́lẹ̀ fọ̀lí ìgbé wọn sọ̀rọ̀ tẹ́wọ́n tó sọ mi fọ̀lí àdéhùn ìmọ̀ṣe náà mú un ṣe ẹ kò dẹ̀ rí nǹkan. ìyẹn ọmọ rí ara lóríṣiríṣi ẹ̀rí pẹ̀lú ìwòye mòde iná yín dùn rí ayọ̀ lójú fún yín ǹjẹ́ nǹkan tó ń jù wọ́n ẹ̀ lọ nǹkan kan tó jù wọ́n ẹ̀ lọ àwọn kọ́ta yẹn àwọn kọ́kọ́ àfẹ́sì ìjọ ìmọ̀ wa bí wọ́n múná mi dùn ẹni akọ ìtẹ̀ ìrí nǹkan ìhun dáadáa ń bọ̀. àwọn ènìyàn tí òǹkà wọn tó bí 100 káàbọ̀ olùkópa ní wọ́n lórí ọ̀fẹ́ láti fún wọn ní ntí wọ́n mọ̀ jẹ títí ayérayé Kásùmù Ṣọlá ló ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ̀ TV Abudu Ọláníjà ló ṣe àkójọpọ̀ ìròyìn náà. Ọ̀sọ́lọ̀ TV. ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.